Ekaro, Ekason, Ekade, at Mutesimuwa. This is Crossblog XTV. Don't forget to subscribe, like, and share. Anything, go back to the share about you. Egbamio, Prophet Tibetan to work for Bayon Gobayo 2026. Àsọtẹ́lẹ̀ tó lágbára tó wá ti jáde báyìí. Prophet Tibetan, mo wá wò pé èmi nìkan kọ́ ni máa dágbọ́ eléyìí o. Torí Prophet Tibetan wá ti dárúkọ. Wọ́n ní àwọn bíi 80 ní Tinubu máa sí nínú ọdún yìí nìkan. Wọ́n ní àwọn bíi 80 ní Tinubu máa sí ní ọdún yìí. Ṣé gbogbo aláti rántí pé bàbá yìí náà ló jíṣẹ́ Aláàfin of Ọ̀yọ́ ńgbà tí Aláàfin of Ọ̀yọ́ máa kú ńgbà yẹn. Bẹ́ẹ̀ náà ni bákan náà Prophet Tibetan náà ló jíṣẹ́ marriage crash Ọọ̀ni of Ifẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn ń béèrè pé bàbá ṣé ẹ lè rí ju àwọn nǹkan ìtẹ́yìn rí ni. Ó ní Prophet Tibetan ní àwọn nǹkan táwọn rí òun náà làwọn máa sọ. Oníròyìn ṣe béèrè àwọn ìbéèrè lọ́wọ́ Prophet Tibetan nínú ọdún tuntun pé kí ni Prophet Tibetan rí nínú ọdún tuntun. Prophet Tibetan tún pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ lórí àwọn àsọtẹ́lẹ̀ tó lágbára yìí àti gbogbo àwọn tó máa páyì nínú ọdún yìí, àwọn tó máa yọwọ́ nínú àwọn. Bẹ́ẹ̀ ni Prophet Tibetan wá dárúkọ ọba Ondo. Wọ́n ní ọba Ondo yẹn ìyẹn garanti pé ọba Ondo ń lọ láàrin ọdún yìí. Ẹ̀yin tèmi ẹjẹ́ lọ kún fàdúrà o. Ẹjọ́ ẹ jẹ́ ká gbọ́ gbogbo àwọn orúkọ oríṣiríṣi tí Prophet Tibetan dá ní pé wọ́n máa yọwọ́ nínú àwọn ọdún yìí nìkan. Wọ́n ní Tinubu kó lọ gbáradì o ní pé àwọn èèyàn tó máa gbégbé nínú ọdún yìí nìkan ó pọ̀ ẹjọ́ wá nǹkan fìdílé nǹkan ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Prophet Tibetan àti arákùnrin oníròyìn tí wọ́n jọ ń ṣe gbọ́nmi sí omi òtò rọrọ̀ níbẹ̀. question tó béèrè kò sọ́dún tuntun. Kò sí ọdún tuntun. Ṣé Tinubu tuntun wà? Ṣé bàbá Jẹ̀bú kí lorúkọ tó ń jẹ Adébútú ṣé tuntun wà? Ó ti ń lọ, ó ti ń gòkè lọ, ọdún méjì ló kù fún un. Ọmọ tó ti kú, ìyàwó tó ti kú, everything tó ti kú, ọ̀rẹ́ tó ti kú. Then ìyá àdúrà lọ́dún yìí sọ máa kan lẹ̀kùn lọ́ba wọ́n máa kan lẹ̀kùn. Àwọn tí Tinubu máa sin lọ́dún yìí 80 tí Tinubu tí wọ́n máa mọ́wọ́ kúrò nínú àwo, tó máa mú ọwọ́ kúrò nínú kíni inú àwo. Ikú ń lọlé Abacha again, wọ́n ti fàyè lẹ̀ pé wọ́n lọlé Abacha. Ìlú lọlé ikú máa tún yálé Senate President Akpabio. Ikú dẹ̀ lọlé Ìkórè Madu. Àbí ikú yẹn ń sè, ikú dẹ̀ lọ àwọn kò sí bá ṣe lè ṣe. Ikú tó tún lọ sọ́dọ̀ ọba Ondo nínú àwọn ọba tí ẹ̀yẹn ti ṣọ́ọ̀jù. Tí ọba Ondo ẹ̀yẹ kí ni kò ti ṣọ́ọ̀jù. Although he's a doctor, òun bá tu ẹ̀ bá bọ́ dọ́jọ́ máa tó gbé èèyàn tó ti pé ìsìn. Ondo náà ló ń kọrin, ó ní ọmọ àjẹun wo bó bá ti náwó. Onẹ́gbẹ̀ẹ́ ha kò sí báǹkì bọ́jọ́ bá ti pé ìmájú yẹ ó táwọn ọjà pínkún ẹ̀ o. Ìmọ̀ ajá tó ní bàbá wọn máa pín. Tó mi ò mọ bá ṣe fẹ́ forí pamọ́ pé ikú bọ̀. Ó dàbí wọ́n ní ikú bọ̀ sí kò sáwọ́ ní yàrá ló kó palẹ̀ kò dé. Ibẹ̀ ló wọ́n máa bá ẹnu jẹgẹrẹ. Kì í ṣe kú ló dé tó wá pé kú ló dé. Òní ráyè palẹ̀ kò dé. So bó ti ṣe rí nìyẹn. So kò sí new year. New year tó wà rí tó bá lè cut according to your size. Ìbò rádaràdá tó ṣe last year àwọn èèyàn pè é fún òkú bàbá àti ìyá wọn 17 ó dẹ̀ ránṣọ. So year you made your own resolution pé anybody bá pè mí mi ò ní ṣe torí owó máa tún ṣẹ́kù sí ẹ lọ́wọ́. Then again ilé ibi tó ń gbé tó jìnnà síbi iṣẹ́ ẹ̀ yẹn move so very close to ibi tó ti níṣẹ́ they want to cut it down. Resolution tuntun. Resolution tuntun. New resolution. Then again tó bá dẹ̀ tí wá wà tó ń lọ sí church tó ń kówó fún pásítọ̀ lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ pásítọ̀ fẹ́ẹ́ ṣàṣẹ́kọ̀ọ́ lè nínú owó yìí gbàgbádà kẹjà kí máa bá tiẹ̀ lọ. Torí pásítọ̀ tójú yín ń wọlé ó ṣàǹgbàdì agenda kójọ́ ọmọ ọ̀jọ́ la ń gbé kalẹ̀ gbogbo ọmọ tá a ṣe ń bì àwọn ọmọ ọ̀jọ́ á ti tán ń bì àbí wọ́n ní kankan wọ́n ṣe àwọn wọlé tí wọ́n rí gbogbo mi ò dẹ̀ bá wọn sọ̀rọ̀ mi ò dẹ̀ kanra mọ́ wọn. It's my legacy and vision. So if you ask me what happened in November Ashikore, if you ask me what happened in November October 7 the Founders Day Akpamalu afahun 2000 ló jẹ. Then kí ló tún ṣẹlẹ̀ ní December 20 yes that's my new year, that's my birthday. Then mo ṣe birthday mo jẹ fáwọn èèyàn 800 wọ́n jẹ́ wọ́n tún gbé kúlà
mo ti lọ lé okay then àwọn tí ò wá ṣe tí wọ́n kọ́ yàn ní kọ́ kù so kò sí new year wà fẹ́ni tó lọ́pọlọ pé bá mo ṣe àná má jẹ́ kí n ṣe àná ṣe èyí má jẹ́ kí n ṣe èyí mo ṣe àná àwọn tó ní new year nìyẹn then ọjọ́ tó lọ́n bá ti gbàdúrà ẹ tí ìwọ̀n oko ẹ ti ń jáde tó ti ń jáde ó ti jẹ gbèsè sọdún tó o bá ti jẹ gbèsè tó o dẹ̀ lọ́kànlẹ̀ kò yẹn kó tó jẹun then tó o dọ̀bálẹ̀ láti tọrọ owó new year ti dé so àwọn tó dẹ̀ nírú new year yìí ò pọ̀ àwọn tó dẹ̀ ní níjọba kẹ̀ ṣe náà jọ̀wọ́ ìjọba àwọn Tinubu wọn jọ̀wọ́ ìjọba àwọn Arẹ́gbẹ́ṣọlá wọn jọ̀wọ́ ìjọba àwọn Sanwó-Olú wọn jọ̀wọ́ ìjọba àwọn Àbọ̀dé wọn jọ̀wọ́ ìjọba àwọn Dàpọ̀ Abíọ́dún gbogbo owó ìjọba náà yí so wọn ní foundation so ọjọ́ alẹ́ wọ́n ṣètò lè báyìí because ìmọ̀tọ́ kó dání ò ní foundation wọn ò ní máa sọ́ọ̀bà ẹ wo Nàìjíríà tó bá ti lówó débì kan ní Nàìjíríà wàá gba cook wàá gba driver wàá gba laundry guy wàá gba tó máa bá ẹrù bàtà wàá gba gbogbo ẹ̀ o tó ní exercise wọn ní ṣe ìyẹn ló fà á tí wọ́n lè fi kú sọ́wọ́ àwọn tó ń gbà síṣẹ́ exercise kẹ̀rẹ́ kò tẹ́ ló lè bá ṣe ibi tó lè pé jù nínú.